kábíyèsí olódùmarè, kábíyèsí Ifá, a kí gbogbo ẹni lólùfẹ́ Tanilọ́run káàkiri àgbáláyé wípé ojú tẹ́ fi ń wò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ò ní di. A kú ọdún, a kú yèdún, ọdọọdún lójú yóò mọ ọdún. Àwa tá a sọ nínú láṣẹ tó ti ń bọ̀, láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ Gbádùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Ọ̀rọ̀ kan wà tó ti ń jà rìnrìn, ó ti tó bí ọ̀sẹ̀ kan ní ìsìn títí ń jà rìnrìn. Mo gbọ́rọ̀ ohun lẹ́nu bàbá mi kan, èmi wá lọ síwájú ìwádìí ń pẹ̀. Bàbá mi kókó Sokoti TV, àwọn èèyàn pọ̀ káàkiri tán pè mí pé ta Ọlọ́run, wọ́n sọ wípé wọ́n fẹ́ ṣe ṣẹ̀ríà, wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà court wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì ní Ọ̀yọ́ town ni wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n pè mí sí pé ẹ sọ̀rọ̀ ń pẹ́ ẹ ní, torí gbà tẹ́mi gbọ́ èmi rẹ́rìn ni wípé n tẹ́ fẹ́ ṣe yìí kìí ṣe n tó ṣe é ṣe, ẹ̀mí ká ló pé nǹkan ṣe é ṣe, àmọ̀ wá àsopọ̀ tó ṣe, n tí ò ṣe é ṣe ẹjẹ́ àmọ̀ pé ò ṣe é ṣe, kò ṣe é ṣe, ṣùgbọ́n lábẹ́ pé kò ṣe é ṣe náà a tún wá gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Ẹ̀mí ààrẹ ò ká láti ṣe, ẹ̀mí gómìnà ìpínlẹ̀ tá a wà yìí kò ká láti ṣe. Ẹnì kíni dì, tipẹ́tipẹ́ ni wọ́n ti ń ṣe nílùú àwọn Haúsá lókè Ọ̀yà tí wọ́n ti ń ṣe. Ọ̀nà tó sì gbàjẹ́ kó ṣeé ṣe ni pé lọ́dọ̀ wọn lókè Ọ̀yà ẹ̀sìn mùsùlùmí níbẹ̀ ká sọ pé bóyá ká fi wé 100%, ẹ̀sìn mùsùlùmí wọ 90%. Kódà lókè Ọ̀yà láti ìgbà tẹ́mi ti gbọ́njú lókè Ọ̀yà nílẹ̀ Haúsá tẹ̀wọ̀n, wọ́n máa ń ní àwọn tó jẹ́ lẹ́sìn mìíràn la débi pé wọ́n máa ń lára débi pé wọ́n máa ń bínú kúrò nílùú. Ìjà máa ṣẹlẹ̀ ní òkè Ọ̀yà tí wọ́n máa pa gbogbo àwọn kìrìsìtẹ́nì níbẹ̀. Ó rọrùn níbẹ̀ torí pé wọ́n pọ̀ níbẹ̀. Ṣùgbọ́n táwọn sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ṣẹ̀ríà lọ ò ṣeé ṣe o, kò ṣeé ṣe. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí rí lẹ́tà tí wọ́n fi léde, ẹ jẹ́ kí ọkọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rù níbi lẹ́tà tó fi léde. Tí wọ́n kò níbi lẹ́tà tí wọ́n fi léde, wọ́n wá sí ẹ̀bọ̀ síbi lẹ́tà tí ó ti wà lẹ́tẹ̀lẹ̀ nípa ṣẹ̀ríà lọ. Ìsọgbọ àwọn stéètì tó ti ṣe ṣẹ̀ríà lọ fún yín. Ẹ sì mọ̀ pé ohun tí ṣẹ̀ríà lọ tó jẹ́ ni. Torí pé àwọn stéètì, àwọn ìpínlẹ̀ tó ti ṣe ṣẹ̀ríà lọ, ìpínlẹ̀ Haúsá ní gbogbo ẹ̀pọ̀ wáta, kò sí ìpínlẹ̀ Yorùbá ń bẹ. Láti wá mú wọ ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá, wàhálà lẹ̀ ń fẹ́. Tẹ́ bá fẹ́ mú wọ ilẹ̀ Yorùbá, àwọn kan láwọn gbé Ìsìlámù lórí gan nílẹ̀ Yorùbá, Ìlọrin, kò sí ṣẹ̀ríà lọ nílọrin mú ń sọ̀rọ̀. Mú wọn sì kọ́ ṣẹ̀ríà court sí Ìlọrin. Ó ṣe ajẹ́yọ̀ lẹ́sìn bẹ̀rẹ̀. NCA ni, wọ́n CA ni sẹ́, wọ́n CA ni. Ẹ jẹ́ fi lẹ́tà tí wọ́n kọ tọ́lá fi ṣe ṣẹ̀ríà lọ, ẹ jẹ́ fi yànde, ẹ bá fi sórí screen kí gbogbo èèyàn rí. Ṣé ń gbọ́ wọ́n ní Supreme Council for Sharia in Nigeria, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ chapter, yes, Ọ̀yọ́ chapter, Afijio, Atiba, Ọ̀yọ́ East and Ọ̀yọ́ West local government cordially invite. Wọ́n yẹ pé Supreme Council for Sharia ní ìlú Nàìjíríà, ṣẹ́gun ti ṣe láwọn ilẹ̀ Haúsá tẹ́lẹ̀, wípé wọ́n pe gbogbo yín tìfẹ́tìfẹ́ pè yín sí èyí tí ó ṣẹlẹ̀ ní Afijio, Atiba àti Ọ̀yọ́ East àti Ọ̀yọ́ West local government. Ṣe pé wọ́n kọ́ mú local government méjì àti local government kankan lọ́yọ̀ọ́, ẹ mọ́ mú mọ́nu ṣẹ̀ríà wèrè yín, ẹ̀ lérí mú Ọ̀yọ́, ẹ̀ lérí mú. Àwọn lọ́yìn invite wọ́n invite àwọn èèyàn, bí àwọn Haúsá wọn fẹ́ invite àbáwọn Yorùbá mi ò tí mọ̀. Wọ́n ní inauguration ceremony of Sharia court in Ọ̀yọ́ town and its environment. Wọ́n láwọn fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣẹ̀ríà nínú ìlú Ọ̀yọ́ àtàwọn agbègbè rẹ̀. Wọ́n sọ pé àwọn ó ṣe ní 11 January
2025 gbogbo àwọn tó ṣagbátẹrù rẹ̀ wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n mi nílò àti máa ka orúkọ àwọn tó ṣagbátẹrù rẹ̀ ṣùgbọ́n tí mi fẹ́ ká mọ̀ ni pé gbogbo ìtẹ́gbé dání tí wọ́n sọ tí wọ́n ni wọ́n sọ. mo wá fi àsìkò dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní mídíà tẹ́ ẹ jáde sọ̀rọ̀ ṣẹ̀ríà lọ tọ́wẹ́ gbé wá ní Ọ̀yọ́ yìí ojú òní tì yín o látọ̀dọ̀ bàbá mi Koko Sokoti àtàwọn yòókù ojú òní tì yín torí pé bí a ti ń sọ̀rọ̀ yìí báyìí ní láti ìjẹta náà ti gbé ìròyìn mi jáde wípé ṣẹ̀ríà lọ ní Ọ̀yọ́ táwọn wọ́n ti suspend the further notice wọ́n ti suspend ṣẹ̀ríà lọ ti further notice adúpẹ́ lọ́wọ́ gbọ̀nyìn olùfẹ́ wa àtẹ̀yìn tẹ́ ṣègbésẹ̀ lórí pé kí yín ọmọ ṣe adúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín ẹ̀yìn kí n wá lẹ́tà yẹn kí n ká tó fi àwọn èèyàn wípé wọ́n ti suspend yẹ o ìṣẹ̀ṣe làgbàgán tí ẹ ti gbé ẹ̀yìn kí n kà káwọn èèyàn gbọ́ torí mi gbé bò pọ̀ notice of suspension of Sharia law court inauguration in Ọ̀yọ́ Aláàfin on behalf of Ọ̀yọ́ Muslims indigene ṣẹ́rí torí ọ̀pọ̀lọpọ̀ pé àwọn Ọ̀yọ́ state àwọn alámọ́gọ́bọ̀dé kò kí ń ṣe gbogbo Ọ̀yọ́ láì ṣe pé àwọn mùsùlùmí kan nígun kan ní inú Ọ̀yọ́ town ló sì gbèsè yìí àwọn ọmọ ìkẹyìn àwa Ọ̀yọ́ àwa Ìbàdàn Ọ̀yọ́ gbogbo wa kìnìkan àwa là ń dàrú irọ́ kì í ṣe àwa là ń dàrú ẹni pé wọ́n ti padà sọ nísìn tí a lọ sí àkáǹtì àwọn èèyàn káàkiri ẹ ti rí notice of suspension of Sharia court in an inauguration in Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin gan wọ́n pè kí gbogbo Ọ̀yọ́ lápapọ̀ but gbogbo lápapọ̀ náà alẹ́tọ̀ láti jà fún láàtọ̀ ọmọ tá a jọmọ Ọ̀yọ́ state àtàtà jọmọ Yorùbá káàkiri àgbáyé pátá wọ́n ti wá lásìkò yìí nísìn pẹ̀lú gbìyànjú àwa ọmọ Yorùbá àwa ọmọ ọkọ mò ń sọ òkè sáwọn máa léwu on behalf of Ọ̀yọ́ Muslim indigenes this to inform the general public that the inauguration ceremony of the Supreme Council of Sharia in Nigeria Ọ̀yọ́ branch previously scheduled for January 11, 2025 at the Muslim Community Islamic Center Obadeyemi High School Road Mobolaje area Agbon Gangan Ọ̀yọ́ has been suspended until further notice. So nípasẹ̀ díẹ̀ tí a sọ yìí gbogbo ìgbìyànjú àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé wọ́n láwọn ti suspend the inauguration Sharia court fẹ́ ṣe yẹn suspend ẹ kàṣù ẹ̀lẹ́ Yorùbá ni dandan ni kẹ́ kàṣù ẹ̀lẹ́ Yorùbá torí oore wo ni ìṣèjọba Sharia fẹ́ ṣe fúnra Yorùbá ǹjẹ́ kò síjọ ìdájọ́ bó ti tọ́ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni tó bá jẹ́ pé ìjọba Sharia ni ó jàrí ìjọba òdodo ẹ kí n sọ díẹ̀ nípa ìjọba Sharia yẹn ẹ lọ wo gbogbo bí tán ní lo Sharia ó jẹ́ ibi tán ti brainwash wọn láti kọ́kọ́ lọ wọn lọ nípa Islam àwọn state tán ní lo Sharia yẹn èmi mọ̀wé pọ̀ ìmọ̀ kà fún yín nìsín wọ́n ti lo Sharia láwọn state kan àwọn ibi tán ti bẹ̀rẹ̀ Sharia Zamfara state ení Kano state èjì Sokoto state ìkẹta Katsina state ìkẹrin Bauchi state ìkarùn-ún Borno state ìkẹfà Jigawa state ìkeje Kebbi state ìkẹjọ Yobe state ìkẹsàn-án Kaduna state ìkẹwàá Niger state ìkọkànlá Gombe state ìkejìlá gbogbo wọn ló sì lọ́dún tí ó wọlé nínú olùtawákà sílẹ̀ yìí ilẹ̀ Yorùbá wo lẹ̀ rí ń bẹ̀ bí ó ṣe ilẹ̀ Islam tí Islam ti ní 90% tó jẹ́ pé àwọn ni wọ́n ń darí ibẹ̀ táyé pé gbogbo òfin tí Sharia bá ń bá wọn níbẹ̀ ó tẹ́ wọn lọ́rùn wọ́n àwọn tá a kà wá yìí gbogbo òfin tí Sharia bá ń bá wọn bẹ̀ ó tẹ́ wọn lọ́rùn torí pé àwọn náà wọ́n ń gbé bẹ̀ wọ́n sọra wọn di ọmọ Islam ọ̀nà wa ló gbà kà wá Yorùbá bóyá pé ìjọba Nàìjíríà náà
aburú ṣe wọ́n débẹ̀ ni bẹ́ẹ̀ pa aburú ṣe wọ́n débẹ̀ ẹ̀yin Nàìjíríà secular state ni wọ́n kálukú lè practice ẹ̀sìn ẹ̀ ó sì àti ti wá gbọ́ wọ́n kálukú lè practice ẹ̀sìn ẹ̀ ní lọ́nà tó bá gbà lọ́rùn ẹ wá mú ti mùsùlùmí lọ́rùn ìjọba oníṣẹ̀ṣe kóòtù tí wọ́n dà kìrìsìtẹ́nì kóòtù tí wọ́n dà tí a fẹ́ mú ṣẹ̀ríà kóòtù sínú lásà wa Yorùbá o kò sí lásà Nàìjíríà o àwọn mùsùlùmí ló mú ṣẹ̀ríà kóòtù wá o fẹ́ tí wà gbọ́ tẹ́lẹ̀ ẹ̀sìn Ìsìláàmù ló mú ṣẹ̀ríà kóòtù wá apọ̀ ṣẹ̀ríà kóòtù la fẹ́ sọ ẹ wà ṣẹ̀ríà kóòtù oníṣẹ̀ṣe ẹ wà ṣẹ̀ríà kóòtù tí kìrìsìtẹ́nì náà o àwọn ìṣẹ̀rí pèsè ẹ̀ríà Christian court ìṣẹ̀ṣe court ẹ wà fáwọn náà àtọ́rí nìsín tí mùsùlùmí bẹ̀rẹ̀ ṣẹ̀ríà àti ẹ̀ ó lè sọ wípé ẹnìkan tó ti sọpọ̀ nípa tí ò dáa nípa Muhammad ní ṣẹ̀ríà court wọ́n lè jù ẹ̀wọ̀n àbí wọ́n lọ pa ṣebí ṣẹ̀ríà ni ilẹ̀ Yorùbá sí ni ẹ̀sìn ti wá pọ̀ dájúdájú a wà ní Christian court a ní oníṣẹ̀ṣe court náà tẹ́lẹ̀ kẹ́lẹ̀ bá ti bí Jésù a gbé lọ sí court tiwọn náà wọ́n lọ bẹ orí ẹ̀ ẹ bá ti wá bóṣù láàlú bá tèmi àbòbú Ṣàngó àbòbọ́sùn àbòbúfá àbòbọ́rùnmìlà àbòbú Ọya àbòbọ́tàlá àbòbú yàrá ọkùnrin ṣẹ̀gẹ̀ṣẹ̀ ló yẹ lágbègbè yàrá tí ń gbé ní omi àwọn náà gbé ara wọn sí kọ́ọ̀tù tiwa náà á lọ yanjú ẹ̀ bó bá ṣe wù wá pẹ̀lú òfin tiwa náà ẹ̀yin ìjọba ìlú yìí sẹ́ẹ̀fẹ́ á máa para wa ni gẹ́gẹ́ bí mú ìdílé ìṣẹ́ sọ́njọ́ sí ipò ẹ̀jẹ̀ á máa para wa sí ẹ̀ka àdó máa para wa ni àti ń gbé lálàáfíà ẹ mọ́ ìdòbí àlàáfíà rú ẹ ń bá lè pèsè fún mùsùlùmí yóò pèsè tó bẹ́ẹ̀ bá lè kọ yán mùsùlùmí kẹ́ẹ̀dẹ́wébò tẹ́ ẹ̀sẹ̀ gúsí sí tẹ́ wá mẹ́rin gbẹ̀tẹ́ kú sí tó ń ṣẹ̀ṣẹ̀ náà bákan náà lẹ́sẹ̀ tí kìrìsìtẹ́nì náà bákan náà lẹ́sẹ̀ torí ìlú èsì ìlú ẹlẹ́sìn kan ìsìláàmù nípa nǹkan ipa rí kankan tó kún fún wa náà lù yìí àti ìbàjẹ́ ìlú yìí kí wọ́n lọ́kàn àgbọ̀dọ̀ ṣe yá kóòtù kí ló kàn pẹ̀lú gbogbo tó wà lẹ́yìn epo wọn oúnjẹ ò ṣe é rọ́lù àti rómi gan ogun ọmọ òní lọ iléèwé ìjọba ọ̀nà aládàáni òfò ẹ̀rí yẹn kéde sí ọ̀rọ̀ ṣẹ̀ríà kóòtù wọ́n láwọn ìjọba wa ń gbé lérí gbòòkẹ́ wọn gbogbo ẹ̀rí yẹn yìí sí ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀nà tẹ́ gbàgbọ́n dín wa kù lẹ́ múra sí àwọn èèyàn mọ̀ pé kí mo sọ nípa ọ̀gbọ̀n tó ń gbàgbọ́n dín wa kù ó yá ẹ jẹ́ mú àpẹẹrẹ kan wá tá la fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ríà kóòtù ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ ti wà tán jórúkọ mùsùlùmí sẹ́yìn tó ń ṣẹ̀ṣẹ̀ ìwé mi orí international passport àbùlà síìsì orí ìwé secondary school àbùlà síìsì orí ìwé primary school àbùlà síìsì NIN àbùlà síìsì orí báńkì àbùlà síìsì BVN àbùlà síìsì sàdíkèsí iléèwé àbùlà síìsì wọ́n sá gba àbùlà síìsì orí gbogbo ẹ̀ tí n bá wá sọ pé tí n bá wá sọ ọ̀kan tó wọ́ against Allah àti Muhammadu sísè ìyá kan bá ti gbélé ńlẹ̀ yìí wọ́n ní à kí ló fi dá mùsùlùmí wọ́n ní à ẹ wo orúkọ wọn mùsùlùmí lélẹ́yìí wọ́n bá Islam jẹ́ ni ẹgbẹ́ lọ́sẹ̀ ìyá court ẹ wá dúró mùsùlùmí tó di kìrìsìtẹ́nì ẹ wá dúró mùsùlùmí tó dóń ṣẹ̀ṣẹ̀ ó dàbí ẹ̀kẹ́ fẹ́ dógún lẹ̀ yìí ni ẹ̀yin ìjọba mo sì mọ tí ń ṣe yín èmi mọ tí ń ṣe yín àwọn èèyàn ní òmọdún yẹn tẹ́ ẹ jẹ́ èmi ti mọdún yẹn tẹ́ ẹ jẹ́ ní sì wá fẹ́ di pé báyìí sọ pé pé wọ̀nyí oúnjẹ wọn igbá kan wọn àwo wọn ilé ìgbé wọn ìjọba wà fẹ́ ti kankan sí yín láàrin tẹ́yìn aráàlú gbọ́n bára yín jà tẹ́ẹ̀ fi ojú ráyè tìjọba wọ́n ti mọ̀ pé ẹ̀sìn ogun nínú ìlú yìí táyì tọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ wọ́n láà wọ́n bára wọn jà ọ̀rọ̀ sí wọn mọ̀ gbọ́ wọn ò ní rí ìjọba lójú kan àwa ti gbọ́n kọjá gbọ́n tẹ́lẹ̀ mọ́ plan yẹn ṣẹ̀ríà lọ tí ò ṣẹlẹ̀ mírí ẹ wá lẹ fẹ́ gbé wá ẹ wá lẹ fẹ́ bẹ̀rẹ̀ látọ̀yọ̀ mo sì ń gbá wuyewuye kan
bóyá àyè gbọ́ ni bóyá àyè sọ ni wípé ààrẹ ti kọ́ sẹ̀ríà kọ́ọ̀tù kan sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá kọ́ ẹ wò bẹ́ẹ̀ kọ́ ẹ wò èmi sọ pé àtàrẹ o àti gómìnà lùyìí o kò séyìí tí ó tó bẹ́ẹ̀ kó ṣe é èmi ọ̀bẹ yín ẹ̀yàn tó bẹ́ẹ̀ yìí lóge ẹ̀jẹ̀ abẹ gómìnà lùyìí wa kí sẹ̀ríà mọ́ ìròdì àtàrẹ o àti gómìnà lùyìí wọn ò bí yín dá kó ètò tó bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì yá lọ sílẹ̀ yìí wọn ò bí yín dá wọn ò bí mọ̀ yín dá ẹ̀ tó bẹ́ẹ̀ á kàn máa gbọ́ létí ni onílù nífẹ̀ẹ́ kí ló bá jẹ dáfẹ́ dáfẹ́ yà lọ́lẹ̀ sẹ̀ríà kìíní kan sẹ̀ríà kóòtù ẹ̀ kẹfẹ́ ká para wọn díẹ̀ ni ìtumọ̀ ẹnu ẹ ti pẹ́sì ti wà lẹ̀ ẹ ọ̀rọ̀ ìsìlámù yẹn ń jẹ lẹ́nu ẹ rò pé ọ̀nà wo lágbà káàfin mọ́dí ti ń rò bí akẹ́ gbẹ́rọ̀ sí wọlé ẹ wà tẹ́sí sẹ̀ríà kóòtù lẹ̀ Yorùbá Muhammadu jọmọ bí dàbálà jọmọ bí ní àjọ fi alámọ̀dí aláwù àti Muhammadu táyé ti wá nílẹ̀ Yorùbá alámọ̀dí Muhammadu sẹ̀ríà kóòtù sèṣìlẹ̀ sáwùsá àjọmọ sáwùdí ni ẹ àní àtàrẹ àti gómìnà yìí ò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ìta ní bẹ́ẹ̀ yìí ṣébi tó bẹ́ẹ̀ yìí lẹ́sùn kọ́ ni ṣé gbàtọ̀ bí ààrẹ ilẹ̀ Yorùbá kọ́ ni ṣé ó bí ní sẹ̀ríà ni ìgbà bí gómìnà yìí wọ́n bí Ìbàdàn wọ́n bí ní sẹ̀ríà ni wọ́n wà sẹ́yìn pé sẹ̀ríà wẹ̀rẹ̀ wọ́n ẹ̀yìn méjì ò tó bẹ́ẹ̀ mo kọ́ àrẹ mọ́ gómìnà ẹ̀ tó bẹ́ẹ̀ kan gbé sẹ̀ríà wa ẹ̀yìn gò ní fẹ́ ṣe àwọn akọ̀sí kẹ́kẹ́ mọ́ para wa ẹgbẹ́ sẹ̀ríà wa àwọn akọ̀sí kẹ́kẹ́ kí ló dàrú ẹgbẹ́ sẹ̀ríà wa ẹgbẹ́ akọ̀sí kí ló dàrú ẹgbẹ́ sẹ̀ríà wa ẹgbẹ́ wa fẹ́ kí ló dàrú bẹ́ẹ̀ bá fẹ́ kí ló yóò dàrú o ẹ̀mí wò lè gbé sẹ̀ríà yọjú ẹ̀dá wọn ka lẹ́tà wọn yẹ sọ̀fẹ́ ni ẹ̀mí wò lè sọ̀fẹ́ ìkẹ́ sẹ̀ríà ẹ̀ káńsù sẹ̀ríà ni gbogbo yín ẹ̀kọ́ àfẹ́ àwọn Awólọ́wọ̀ ẹ̀kọ́ kìnnì kan Abíọ́lá lẹ́jẹ̀dẹ̀gbà fẹ́ gbé sẹ̀ríà wọlé ńgbà yẹn ó ṣàdáyé ti yín gbogbo yóò mú lẹ́jẹ̀ndì Awólọ́wọ̀ dání gbogbo ẹ̀yin APC àbíkẹ́lẹ́ pẹ̀lú ayé ẹ̀rìn lẹ́jẹ̀ndì Awólọ́wọ̀ kìnnì kan ojú ọ̀nà Awólọ́wọ̀ ń tẹ̀lé ṣé ti Awólọ́wọ̀ ṣe ni apá Awólọ́wọ̀ wà láyé sọ́ni sọ pé ọgọ́sẹ̀ yà wà lẹ́yìn Yorùbá káwólọ́wọ̀ ò gbà ẹ̀kẹ́ gẹ̀fì láàbù ẹ̀rìn kìnnì kan Awólọ́wọ̀ lẹ́gbẹ́ dání àdìjẹ́ Awólọ́wọ̀ lẹ́gbẹ́ dání sáwólọ́wọ̀ lè wà láyé pé olúfẹ́ gbèsè yà wà lẹ́yìn Yorùbá káwólọ́wọ̀ ò gbà àbí Abíọ́lá ní wà láyé wọn àti kọ́ńtà gbèsè yà wà lẹ́yìn Yorùbá kó gbà ẹ̀yájí káwọn mùsùlùmí fún àwọn ìtàn yìí wọn aláfijì ó àti ìbà àwọn kò ní ṣe wọn ò ní jẹ́ tó bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ayé Yorùbá láti dé sí ẹ̀kẹ́ dọ̀rọ̀dún díẹ̀ ni kò lè ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá mo sọ pé mo gbọ́ pé wọ́n fẹ́ kọ́ Supreme Court kan sẹ́kọ̀ọ́ mo ń gbọ́ ni kò possible ilẹ̀ Yorùbá wọn pe bí ẹ̀yin lọ́dọ̀ tí ilé Haúsá ilé ẹgọ̀ mọ́ ìṣẹ́mọ̀ pẹ́ ẹgọ̀ ẹ̀ ní gọ́kẹ̀ ọmọ gidi mọ́ gbọ́n ni ẹ mọ́ gọ̀ náà ni ẹ lè gọ̀ torí para kan náà gbogbo yín ságọ́ gbogbo Sùfìánù àtàmínú ẹni àánú làwọn méjèèjì ẹlẹ́nu jọ ẹlọ́pàá lọ́dún papọ̀ bọ́ lẹ́yìn Yorùbá bí àlégbà Supreme Court lẹ́yìn Yorùbá Supreme Court kí ni. Sẹ̀ríà Court. àbí Sẹ̀ríà Court jalè mọ́ dànù ìgbébò pọ̀ ni mo fi ń lo Supreme àlégbà Sẹ̀ríà Court ọ̀flọ̀ tẹ́lẹ̀ gbé wá àlégbà lẹ́yìn Yorùbá ìdájọ́ òdodo ti wà ń bí òfin òdodo ti wà ń bí gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ pẹ̀lú òdodo ni kí wàá ní òdodo wa la fẹ́ rí táyé pé ìdájọ́ Muhammad káwọn òkè Sẹ̀ríà Court yẹn fẹ́ kàn tún tán ni ìdájọ́ Muhammad ní wà fún alóòdodo nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀sì gbadé mùsùlùmí ni sẹ́ẹ̀sì gbadé olóṣì ni sẹ́ẹ̀sì gbadé mùsùlùmí ni àwọn kó àwọn ìṣẹ̀lẹ̀ Haúsá táwọn Yorùbá ń lọgún pé kí ní yọ ọ̀dà aláàkọ́ ẹ̀wọ̀ wọ́n pé àwọn kan kalẹ̀ bóyá ṣàyí tàbí ṣúwé tì mọ́ ọkọ̀ wọn tó bá ti ń gbàwẹ̀ ẹni tí ò bá ti gbàwẹ̀ wọ́n mọ̀ lù wọ́n lọ́mọ tì wọ́n mẹ́wọ̀n torí pé ẹ̀yin mùsùlùmí ń gbàwẹ̀ ẹni wá ń jẹun lọ́sàn-án àwẹ̀ ẹlọ́mọ tì mẹ́wọ̀n ṣé tẹ́ sọ lẹ Yorùbá náà dìnnú sẹ́ẹ̀sì kan ló wà lẹ́ Yorùbá ni ẹ̀yin olórí wa lórí àwọn ní táwọn sọ yìí kò tiẹ̀ kà wá gan ẹ̀yin tẹ́jọ́ lórí tápé òótọ́ eléyìí náà wà bẹ́ẹ̀ fẹ́yìn náà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kíní yóò lè kò lọ́lẹ̀ yìí rárá lápẹ̀sì lẹ́mìí wà lẹ́gbẹ̀ẹ́ wọlé yìí àwọn kan ń bẹ̀rẹ̀ pé gómìnà wa ààrẹ wa ẹja kan abẹ̀yìn èmi ò bẹ́ni kankan nù yín o ìbẹ̀ni kankan nù yín o ìyẹn táwọn fẹ́ bẹ̀yìn fún sílẹ̀ yàrá yín ni tẹ́yìn náà bá jọmọ ọkọ ẹ jẹ́ wọ́n gbé òfin kẹ́kọ̀ọ́gápá gọ́rùn gẹ́rígẹ́rí wọlé yín síwájú ilẹ̀ yín
tó wá dàrú kése mi mo bì ẹ̀yin wò bì ẹ wá lẹ suspend yẹ ẹ suspend abẹ cancel ẹ pátápátá ọ̀nà tẹ́lẹ̀ fi gbé sẹ̀ríà lọ́ọ̀tù sẹ̀ríà kọ̀ọ̀tù wá èmi ó sọ fún yín ẹ pé mùsùlùmí tẹ́kọ̀rí ibú jọun ẹ pè wọ́n ó jókòó kìrìsìtẹ́nì ẹ pè wọ́n ó jókòó oníṣẹ̀ṣe ẹ pè wọ́n ó jókòó táwọn gbé sẹ̀ríà kọ̀ọ̀tù fẹ́yìn mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì kí lẹ fẹ́ àwọn náà sọ pé àwọn náà fẹ́ kìrìsìtẹ́nì kọ̀ọ̀tù ẹ̀yin oníṣẹ̀ṣe kí lẹ fẹ́ àwọn náà fẹ́ ìṣẹ̀ṣe kọ̀ọ̀tù bí wọ́n ti bú Muhammadu àtàláwò yín ẹ lọ da lọ́dọ̀ tí ẹsẹ̀ tó wá ti yìn fún wọn táwọn ti wá sọ̀rọ̀ pààyẹ sí náà sẹ́yìn pé àwọn ọba ti wà lẹ́yìn mọ́ burú jù èṣù lọ sẹ́yìn ṣẹ̀gùn ló sẹ́yìn bàtà lọ sẹ́yìn àwọn náà gbẹ̀yìn náà wà kọ́ tù wá táyì sọ̀rọ̀ nípa Jésù náà àwọn ọlọ́pọ̀ jù ajángún wa àgbà ọ̀nà kọ́ọ̀tù kìrìsìtẹ́nì ayẹ́pẹ́ yẹn ìjọba fẹ́ ká mọ̀ para wa nù ẹ fẹ́ ká mọ̀ ṣe ìdájọ́ wa ara wa nìyẹn àbí kí ni ìtumọ̀ rẹ̀ ìdájọ́ wa rẹ ní sẹ̀ríà kọ́ọ̀tù gbogbo nàìjíríà tí lófin tí ń darí gbogbo wa òfin sẹ̀ríà kọ́ọ̀tù sì takò fi nàìjíríà sẹ̀ríà kọ́ọ̀tù wọ́n ti ń gẹ́pá láti ń gorí tó bá tẹ́wọ́n lọ́rùn lé haúsá kò táwọn lọ́rùn lé yorùbá o èmi ò wá láti bẹ gómìnà kankan o àbí láti bẹ ààrẹ èmi ò bẹ̀yìn o fòtẹ́ àti jẹ́ kó ṣẹlẹ̀ ẹ fún ṣẹ̀ṣẹ̀ náà tiẹ̀ fún kìsẹ́yìn náà tiẹ̀ kẹjá bẹ̀rẹ̀ wọn ní ẹyin à ń bẹ gómìnà wa ọlọ́lá wa à ń bí ààrẹ wa bẹ́ẹ̀ tá a ní lórí kíni lórí tó jọ kàn wá ọ̀run yabọ̀ sọ́rọ̀ ẹnìkan ni gbogbo ìgbà tẹ́yìn káwé tẹ́yìn wà lọ́dọ̀ àti tó jàre àti tó yẹ pírẹsidẹ̀ntì àti tó yẹ gómìnà nígbà tẹ́yìn wà lọ́dọ̀ lẹ́yìn Yorùbá yìí sẹ́yìn gbọ́sẹ̀ ní akọ̀tù lẹ́yìn Yorùbá yìí ó ṣe àjòrí tí yóò ti wá di pé sẹ̀rí akọ̀tù ìlú wọn sẹ̀rí akọ̀tù ti wà tó wá dáa jùlọ Yorùbá yìí lọ rí gbogbo ilẹ̀ Haúsá sí sẹ̀rí akọ̀tù ti wà ẹjẹ́ mọ̀ ká fún yín kẹwàá sọ ètò bẹ́ta ilẹ̀ kẹ́kẹ́ lẹ̀ Yorùbá Zamfara state ibo ló bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ìlú àwọn àlìmọ̀jírì ìlú àwọn atọrọjẹ àkọ́kọ́ náà Kano state ibo ló bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ibo ọ̀làjú olówó Kano tó ju ilẹ̀ Yorùbá lọ lẹ́yìn tọrọjẹ Sokoto state Katsina state Bauchi state Borno state Jigawa state Kebbi state Yobe state Kaduna state Niger state and Gombe state ibo state mo ta kọ yìí state wo ló bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá wọ́n wà Yorùbá bí ara wájú wọ́n fẹ́ mọ òwà bí àwòkọ́ṣe àwọn tí wọ́n dára padà ẹ̀yìn lọ́gbọ́n àlìmọ̀jírì àwọn tó bí àwòkọ́ṣe àwọn tí wọ́n dára padà ẹ̀yìn wọ́n sọ pé ta ló lọ́hùn ẹ ṣètò ẹ bá bẹ gómìnà wa ẹ bá bẹ ààrẹ kó mọ̀ jẹ́ kí sèdá tètè ó ṣe sèdá lọ ó ṣe kíni ọdún yàgò sọ́wọ́ ẹnìkan wá ni sọ́wọ́ ẹnìkan ni bí gómìnà wa lè jẹ́ pé kí sèdá kọ̀ọ̀tù wà ó dàlú ìlú nu àbá rẹ ẹja ẹwọ́ dàrú ọdún yàgò sọ́wọ́ ẹnìkan ọdún yàgò sọ́wọ́ ẹnìkan sọ́wọ́ pé ká mọ̀ bẹ̀rẹ̀ kíni gbogbo èèyàn mọ́ kọ́ Yorùbá àwọn ọmọ ẹ̀rùn ṣẹ̀dá ọmọ ṣẹ̀ṣẹ̀ yíyọ Yorùbá ọmọ ọkọ̀ pọ̀ ni wọ́n bá lọ́ máa lè wọn ò ní gbà àwọn ò ní gbà gbogbo àtẹ̀yìn jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ̀yìn lọ léèwé ṣe gbọ́sẹ̀dẹ̀ á lọ nílẹ̀ Yorùbá rí afẹ́ kó tó yí ó tẹ́lẹ̀ sọ́wọ́ mi ni pé akóyí state kan tẹ́lẹ̀ lọ sẹ̀rí akọ̀t tẹ́ yá lọ tẹ́ pé wá bẹ́tà alẹ́ Yorùbá yìí á yọ pé torí kan lọ sẹ̀rí à ń bí o níbi fi yàtọ̀ bó tẹ́lẹ̀ lọ sẹ̀rí à bí kó gbọ́ pé ọmọ kan bú mọ̀ọ́mọ̀ wọ́n dáná sun Deborah sùmọ́nù kan ó fi kùrà níyàgbẹ́ wọ́n dáná sun ní tẹ́mù gọ́ọ̀mẹ̀nù. kí ni àǹfààní kí ni wúlò kí mọ́sóde àǹfààní ìwéré yín kí ni wúlò tí sẹ̀ríà kóòtù sẹ̀ríà lọ tó ṣe fún àwọn Zamfara Gombe Borno gbogbo àwọn yẹn kí ló ṣe fún wọn tó ju tiwa lọ gbogbo tí ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ táwọn ń jà fún àwọn ò ní jà fún rábí ara débi pé yóò pa wá ìlú tó lóògbé wá ti fi àlàáfíà sí tó lóògbé fi ìrọ̀rùn sí mọ́sá àlàáfíà wèrè wọn náà tó lóògbé ti fi ìrọ̀rùn sí táwọn olùmọ̀ ti fi ìrọ̀rùn sí tá a ti ń gbádùn ayé táyé ò ní àlà kí ni sàáríà òfò ìdààmú àdánwò tẹ̀fẹ́ gbé wa bá ọmọ aládé tó bẹ́ẹ̀
ẹ̀ tó bẹ́ẹ̀ mo ń gbọ́ ni ẹ̀ tó bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ láti gbé sẹ́ríà wálẹ̀ Yorùbá ẹ̀ tó bẹ́ẹ̀ mi ò mi máa bẹ gómìnà kó mọ̀ gbé wa nígbà tí wọ́n wà kékeré gómìnà àti àtàrẹ ṣé o gbọ́ sẹ̀ríà lọ sẹ̀ríà kan tún lẹ́yìn Yorùbá rí. ẹ wò mi ò mọ́ mi sọ̀rọ̀ pọ̀ nígbà ọmọdé tó múlò mẹ́rin jẹ wọ́n fún léwúrẹ́ ọjẹ́ wọ́n fún lágùntàn bọ̀lọ̀jọ̀ ọba adélàjì níjọ́ ọmọ agbé màálù síwájú ní mọ̀ pé ìjọ́ náà ní dùn pẹ̀lú jíjẹ. ǹjẹ́ ó wá túbọ̀ sí pé gbogbo òfin tá a ti ń lẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ Yorùbá kò dáa rárá òfin tí ò dáa ni kò múlù tó òfin ilẹ̀ Lárúbáwá ló wà mú ilẹ̀ ìtò òṣìdí ni wọ́n béèrè pé ǹjẹ́ àwọn ilẹ̀ tán ti lòfin ǹjọ́ tóró ju ilẹ̀ yìí lọ ilẹ̀ tán ti lòfin ilẹ̀ tí ń gbọ́ Boko Haram bandits sẹ́ẹ̀tì sáyìtì ilẹ̀ tiwa sì ni àgbọ̀n nǹkan tó jọmọ́ ilẹ̀ tí wọ́n ti wá ń tò ẹ̀ tí wọ́n fẹ́ mófin àwọn abirùn òfin àwọn ọ̀rọ̀ òfò ẹ̀ tí wọ́n bá gbéra lórí àwa ò ní gbà àwa ò bẹ́ àbẹ́ ààrẹ àṣìfẹ́ gómìnà ṣùgbọ́n àkàn sọ fún wọn ni àti wọn létí ni pé àwa o kò ní gbà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kóòtù kankan ò ní ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá ń bì kò ní ṣẹlẹ̀ bó sì ṣẹlẹ̀ kò sí ẹnìkan tí ó fi òǹtẹ̀lú mo wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé tó wà ní House of Rep wọ́n gbìyànjú mo dúpẹ́ lọ́wọ́ yín obìnrin tó wà ní House of Rep mo sì dúpẹ́ lọ́wọ́ yín sẹ́nitọ̀ wa kan náà tọ́yẹ́ pẹ́ yín náà takú pé sẹ̀ríà ò ní múlẹ̀ nílẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn rẹ́pù yẹn wọ́n gbìyànjú torí mo ti gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lẹ́nu wọn táwọn ẹ̀ sì sọ pé ní House of Rep o ní tán ń jà fún un pé sẹ̀ríà o àti mùsùlùmí nínú wọn àti wọ́n ń jà fún un pé sẹ̀ríà o kò ní ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín gbọ́ àsìkò lọ́gbọ̀ ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ̀yàn káàkiri òjìrì káàkiri àgbáláyé tí a dúró pé sẹ̀ríà nílẹ̀ Yorùbá ojú òní tì yín o àtẹ̀yìntà ìṣètò káwò tó ṣètò àtàrà ṣètò iná ojú òní ti gbogbo wa ọmọ ọkọ ní bẹ́ẹ̀ lọmọ kó ṣe mo ṣàdàkátà wèrèwò èdè wọn tún ni mo gúúsù bàlà ń tẹ fún yín ojú òní tì yín ẹ ṣe àdúpẹ́ o.